Wherever Oshoronga hatches their plans, the ox must eschew shenanigans. Oshoronga for the earthworm sluggish in idiocy shall be the lizard spice delicacy. But no matter how dry is the lizard spittle, forbidden it is to stop the strong beetle. So whether it is Oshoronga or the little orc, the way you pounced on the earthworm, dare not on the beetle you try to perform. Long before the 16th century to the reign of Alaafin Oropoto, Inamod, the empire has frowned. And now in the year 2025, the wise creator of all has blessed the kingdom of Oyo with the sagacious monarch. Okay. Aboko leti akimaya re madokun ariba yana seke ojo odo àwọn lówó gbé sí odo ogun lówó gbọ̀tọ̀. Ẹ má bínú àgbòrin yìí tán nípa. Ènìyàn ó sì gbọ́tọ̀tọ̀ ènìyàn ọba ló lagún pópó tẹ́. Merit, àǹfààní yẹn kó tún pa kẹ́hìn. Lásìkò ọwọ́ adé ló là kẹsàn tẹ́ dájà mọ̀ wípé Abímbọ́lá olówó ní jẹ́ bàbá ẹni àjíbìlú kí ẹsẹ̀ kábíyèsí fàlàfin o. Ayé bá wa yọ̀ alọ́ba o, aráyé bá wa yọ̀ alọ́ba o, ẹ bá wa dúpẹ́ o, àóyè. Abímbọ́lá Àkànní gorí oyè, ayé bá wa yọ̀ alọ́ba o. Ayé bá wa yọ̀ alọ́ba o. Ayé bá wa yọ̀ alọ́ba o. Ẹ bá wa dúpẹ́ o, àóyè. Abímbọ́lá Àkànní gorí oyè, ayé bá wa yọ̀ alọ́ba o. Ẹ̀yin tẹ̀sí ẹ̀kọ́ àlejò ẹ̀fẹ̀sẹ̀ o. Gbogbo olú Ọ̀yọ́ ẹ̀kọ́ àlejò ọba. Gbogbo lẹ́yìn ọba ẹ̀kọ́ àmójúbà ọba tuntun. Wọ́n ní orí tí ó jọba nínú àgọ́lẹ̀ lórí ti ìgbẹ́ wá o. Orí tí ó jọba lẹ́gbẹ̀lẹ́. Ilé ẹ̀kọ́ fi Bọ́lá Àkànní lọ́rọ̀ sí ìyẹn lókè òkun kó tó darí wálé wá jọba. Abímbọ́lá ọba tó gbogbo lẹ́yìn òkúlé ọba. Abímbọ́lá Àkànní wọn, ọba ọdún
Abímbọ́lá ọkọ̀ wá dé. Àkàndí àbọ̀bọ̀ lẹ́bí akíkọ̀ọ́rì ìdàrẹ́ mọ́dọ̀kú. Òdúdú ọba tí sọ̀rọ̀ dẹ́jẹ̀rọ. Akọni ọmọ ẹkùn lóye. Àìsọ́lá ní ìlànà àṣọlá. Bàbá yìí lọ́dẹ ìlú lálẹ́ kí wọ́n ṣe bí ọba. Ní ilé àdá àjọ ìgbà tí ayé abáàlà mákòrò nígbà tí ọwọ́ àdéjọba náà yọ ń dún ìgbà àrọ́mọdọ́ ọmọ láti kòlù ààrẹ Bọ́láwálé àkókò ìgbàwádà lọ́mọ wọn ti àrùn láwùwò òjò pàṣẹ ìfẹrẹ wọn tẹ ọmọ àtìgbà òjò pàwọ ìpèjẹ ní akọni ọmọ sí ẹmọ náà ọmọ olùkọ èrò ọyọ bíi méjì ọmọ tẹlá. tí dọ́lí bẹ́ẹ̀ náà ni. Gbogbo bẹ́ẹ̀ ti di kábíyèsí Abímbọ́lá. Gbogbo ẹ̀ pátákó. Ẹ̀yin tẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ wa rẹ̀ ṣí ẹ̀ prógámù yẹn ṣí ẹ̀ rẹ̀ ṣí ẹ̀ rẹ̀ ṣí ẹ̀ rẹ̀. Kábíyèsí Abímbọ́lá mi àti ìmọ̀wálé. Àkànní ẹlẹ́wùúwé. Òdèdè wáyé kò lè dédé wáyé. Àwọn òòtà dédé máa kí yìí torí bí orílẹ̀ bàbá yìí. Olórí ẹ̀ka alẹ́ ẹ̀ka alẹ́. Ọ̀jọ̀gbọ́n Adékúnlé Adéogún. Ọkùn oyè Ẹ̀ẹ́dẹ́gbẹ̀jì. Ẹ̀kúrú tìlú Ìbà. Bàbá ni wọ́n lẹ́sẹ̀ pé ẹ̀kúrú Adékúnlé Yorùbá Cultural Renaissance. Nígbà táwa kí orílẹ̀ bàbá yìí. Ọba Abímbọ́lá ọ̀wọ́ ẹ̀jẹ̀ wípé kú oríire. Kí wọ́n pèrè bàbá yìí. Ọba Adékúnlé lọ́rọ́ wọn níṣẹ́. Wọ́n lẹ́lẹ̀ máa jẹ́ ipa èyí yóò sì máa ta. Dájọ́ lọ́wọ́ bàbá mi. Àdúpẹ́ àlọ́ba tuntun. Àti dúpẹ́ àlọ́ba tuntun. Bàbá wa àtẹ̀mí láàláàfin. Lòdì o, àdúpẹ́ àlọ́ba tuntun. Àlọ́ba tuntun. Àdúpẹ́ àlọ́ba tuntun. Àtẹ̀mí láàláàfin. God bless you. Ẹ̀ka alẹ́. Ẹ̀ka alẹ́. Àbí ká bẹ̀rẹ̀ báyìí pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ó dépẹ̀ lórí táìmù tẹ́ ẹ bá ń wo prógámù Àmọ̀tẹ́kùn Oòduà lálẹ́ yìí. Orúkọ mi ò yí padà, Àmọ̀tẹ́kùn Oòduà gbogbo lẹ̀kílẹ̀ mò ń jẹ́. Èmi lọmọ ológbòjò ọmọ aríkéyan ọmọdé ló ń pe tọmọ pàjá fún wa lọ́wọ́ jẹ. Ọmọ oníkòdìdógún tó lọ́mọ àjàwẹ̀ ló ti mú pé ewu mi ogun yojúmọ́ ló ti mú lé wá sùn mí lọ. Èmi lọmọ akókò ọ̀fà kan ọmọ akó méjì ọ̀fà méjì ẹ lóníkò ìbáta lọ́fà tí ọba kú orí olúwa rẹ̀ àwọn lọ bí iṣu. Ọmọ wọn nílùú Ògbómọ̀ṣọ́ Ògbómọjúgun ìlú tá a ti jẹ kàkà tó mú kọ yan gan. Àdénú ọkọ̀ àsinmi. Àdénú ọkọ̀ àsinmi. Ogun ò jájájá kókó Ògbómọ̀ṣọ́. Àdénú ọkọ̀ àsinmi. Ògbómọ̀ṣọ́ ó yá ká jọ débẹ̀ o. Ògbómọ̀ṣọ́ ó yá ká jọ débẹ̀ o. Èèyàn ńlá ló l'Ògbómọ̀ṣọ́. Ìlú Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́. Ọmọ rẹ̀ sá ní mi ò lépo ní kẹ̀kẹ́ fèrèsépò ní bára rẹ̀ sádúnú wọlé ògbépo ní yámọdé lára. Èmi ọmọ Olúgbọ́n sáàkin. Èmi náà ni èmi ni wọ́n ń tinú gbó tí mo ń tira mi ojú ọ̀nà àpáta tẹ́yìn ọ̀gbọ́lọ̀ kọlù ẹni bá forí sọ mí. Èmi ni gúdúgúdú abẹ̀yìn jákàjákàn. Èmi lọmọ wọn lọ́yọ̀ọ́lé òjò pàṣẹkẹrẹ mọ́dé ọmọ Àtìbà. Ọmọ tí kú ọ̀gbọ́lọ̀ pa ọmọ tárùn ọ̀gbọ́lọ̀ ṣe. Ọmọ Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́. Ọmọ ọba Ọ̀wọ̀ Adé Aláàfin Ọ̀yọ́. Ẹ̀hún lèmi o. Ọmọ Olúbàdàn náà ni mí. Ọmọ Ṣakí ni mí. Ọmọ gbogbo ọba tí ń bẹ lọ́yọ̀ọ́ ni mí. Ọmọ Àrẹ̀sà ni mí. Ọmọ Olúgbọ́n ni mí o. Ọmọ Àjẹrùwá ni mí. Ọmọ Òǹpẹ̀tù ni mí. Bó ṣe rí nìyẹn. Kí la fẹ́ gbé yẹ̀wò lálẹ́ yìí? Ó ní pásítọ̀ kan
Nasiru àbí kan wọ́n ń pè pásítọ̀ yẹn tó bá ní lọ́wọ́ lórí péèjì tẹ́ bá mọ̀ pé fọ́lò rẹ̀ tàgì ẹ̀ kó máa bọ̀ wá síbí. ẹ pé ẹni kó máa bọ̀. ìwọ yìí ń lọ sọ̀rọ̀ ńjọ́ sílùú Ògbómọ̀ṣọ́ tó padà kó jẹ́ tó padà bẹ̀bẹ̀. ìwọ yìí náà lọ sọ̀rọ̀ sí pásólú alọ́ ó tún bẹ̀bẹ̀ ó tún kó jẹ́. sáwà ní ẹ̀yin tẹ́ ẹlẹ́sìnṣẹ́ ìránṣẹ́ tẹ́ ní pé pásítọ̀ níyín sáwà lẹ́ẹ̀bèrè lọ́wọ́ ẹ̀mí mímọ́ tó jáde ta ni. sáà lọ́pọlọ yóò ṣe déédéé débi wípé kẹ́ ẹ tó lè sọ̀rọ̀ bọ́ta lẹ́nu kẹ́ ẹ tó wá máa tẹ́ndà apọ́lọ́jì lẹ́yìn ìgbà tẹ́ ti sọ̀rọ̀ tán sọ́wọ́ yín ló yẹ ká ti máa bá a. ọ̀rọ̀ yín tí mo bá wò ń gbà mí ọ̀rọ̀ yín máa ń ju ẹni tí máa ń mu gbó àbí tẹ́ ẹ̀ bá mu gbó yóò ní nǹkan kan tẹ́ ẹ̀ máa ń fà á gbọ́rọ̀ tó sọ o gẹ́gẹ́ bí ẹni tí ń pera rẹ̀ lólùṣọ́ àgùntàn tí máa ń kọrin ìdí tó ní yóò ṣe tà náà nu because ẹ̀yin tẹ́ mọ̀rọ̀ gbé kalẹ̀ bó olórin yóò ṣe tà because ẹni tí ń sọ̀rọ̀ àtẹni tí ń kọrin ọpọlọ ni wọ́n ń gbé kalẹ̀ ẹ̀yin tẹ́ lọ́pọlọ ọ̀rọ̀ ọlọ́lọ́mọ̀ bẹ́ẹ̀ ṣe ní church member báwọn èèyàn ṣe ń wá church yín gbogbo ayé kí a tó mọ sọ pé Àmọ̀tẹ́kùn Oòduà kí wọ́n lórí tó ń sọ̀rọ̀ sí pásítọ̀ Nasiru àbí kí wọ́n ń jẹ́ ẹja gbọ́n tí pásítọ̀ fi ẹnu wọn wí. See this guy wey dey. àfihàn táìtù it's not ọ̀dọ́ táìtù agbogbo ọba tó bá ti ní àfihàn aláàfin ẹ jẹ́ kí a súnmọ́ aláàfin ó máa bá wa lálẹ́ tí wọ́n àti ọ̀dọ́ láti ẹ̀dọ́ bàyàwó ara wọn kí wọ́n lọ sẹ́tù ó ní olùkú ìyàwó fún ara rẹ̀ lórílẹ̀-èdè pọ̀ fún wọn báyọ̀ ọ̀dọ́ bàyàwó ara wọn ni kí wọ́n jẹ́ kí gbogbo ayé náà àbí wọ́n lè kàmí ìkan jà sí ìsàlẹ̀ this is too much for them. aláàfin ọ̀fin Yorùbá láàjì ní Ṣèyí Mákindé fi ọ̀wọ́ Adédèmí àbí aláàfin Ọ̀yọ́ wọn àti ìyàtọ̀ tó ṣàdé ìsìnbá yóò fẹsẹ̀ dórí de. bọ́ bá ṣe ń sọ ẹ láti máa mú un lọ́kọ̀ọ̀kan ó lọ bá ṣẹ̀ṣẹ̀ joyè ni sọ́ba tó joyè ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ọba ni ìbéèrè tí kẹ́ bá ń bè lọ́wọ́ afọ́fúngbẹ́mu Nasiru nu o pé sọ́ba tó joyè wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ọba ni ọba ọ̀mọ̀tàn Ọ̀yọ́ kìí sọmọ Ọ̀yọ́ ọba ọmọ nǹkan tí ń bẹ ńlẹ̀ Ọ̀yọ́ Mèsì ó yẹ kọ́bọ gọra rẹ̀ débi wípé ẹ mọ̀ wá wo ẹnu sọ́ba alá ẹ mọ̀ ṣe bàtàbàtà ẹ mọ̀ ṣe jákujàku. now olóyè wo ni wọ́n fi ó pe gọ́vnọ̀ ọlọ́lá jùlọ ní gbogbo Ọ̀yọ́ state ó ní oyè wo tí wọ́n ṣàlàyé oyè tí wọ́n fi Aláàfin Ọ̀yọ́ jẹ pé ṣé Aláàfin of Yorùbá land ni àbí Aláàfin of Ọ̀yọ́ mo wá ń dá padà fún wọn náà ìwọ náà bá wa dá ń béèrè yìí ṣé Ọọ̀ni Ifẹ̀ ṣé Ọọ̀ni of Yorùbá land ni wọ́n jẹ ni àbí Ọọ̀ni of Ifẹ̀. mo dá padà fún ni o ṣé Ọọ̀ni Ifẹ̀ ṣé Ọọ̀ni of Yorùbá land ó ní wọ́n jẹ àbí Ọọ̀ni of Ifẹ̀ ìwọ náà jáde kó wá sọ fún wa ibi tó bá ti wà nù táìtù Ọọ̀ni Ifẹ̀ pé Ọọ̀ni Ifẹ̀ of Yorùbá land kó wá sọ fún wa now ó kọ Yorùbá tó ọba mọ̀tàn wọn lárọ̀ọ́bá òní bàbá àtàn tẹ́ ẹ bá dàgbà débi pé afọ́fúngbẹ́mu nìyí tẹ́ ẹ ti gbé fún yín mu tó jẹ́ pé bóyá àwọn ìwé tẹ́ ẹ ti kà kò ṣe kọ́ ọpọlọ yán moderate mọ́ ó ti ń shake
ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ẹni tí ń jẹ́ Yorùbá Aláàfin Ọ̀yọ́ ní ń jẹ́ bẹ́ẹ̀ Òjó Pàṣẹkẹrẹ mọ́dẹ ọmọ Àtìbà ọ̀sẹ̀ tí ò lè kílèmù ẹ̀ ní ìsìn o àmọ́ Yorùbá àwa Ọ̀yọ́ là ń jẹ́ Yorùbá tá a bá wá sọ̀rọ̀ Ọ̀yọ́ ẹ jẹ́ kí ìyẹn nana rẹ̀ fún yín. sẹ́rẹ́ àwọn Yorùbá tó wà nílọrin Ọ̀yọ́ ni wọ́n àwọn èdè mìíràn bẹ́ẹ̀ lọ́rin o àwọn Yorùbá tó wà nílọrin 99% wọn Ọ̀yọ́ ni wọ́n. àwọn sáàdì gbóná Ọ̀fà Ẹdẹ Òṣogbo ẹ máa tó lọ bá lọ Kírè Mọdákẹ́kẹ́ kọ́ máa bọ̀ wá sọ́nà Ìbàdàn báwọn àwa là ń jẹ́ Yorùbá àwa lọ́yọ́. àwa ni Ọ̀yọ́ àwa ni Yorùbá. lóòótọ́ lónìí gbogbo ìlú irú nísìn bá a ṣe ń sọ lónìí mo ti sọ sẹ́yìn bá a ṣe sọ pé Ọ̀yọ́ la wà yìí kò pọ́síbù kí Aláàfin Ọ̀yọ́ kí wọ́n sọ pé àwọn fẹ́ yọ Ṣọ̀ún tàbí kí wọ́n láwọn fẹ́ àbí kí Ọọ̀ni Ifẹ̀ kí wọ́n láwọn fẹ́ yọ Ṣọ̀ún àbáwọn fẹ́ yọ Olúbàdàn àbáwọn fẹ́ yọ Aláàfin Ọ̀yọ́ àbí ká Aláàfin Ọ̀yọ́ sọ wípé àwọn fẹ́ yọ Ọọ̀ni Ifẹ̀ kò pọ́síbù mọ́ nítorí ayé tá a wà ní ìsìn ayé àwọn ìjọba ní olóṣèlú ìlọ̀gá everybody. àmẹ́yìn ọ̀sọ́ wípé kéèyàn má fáìtì fún táìtù rẹ̀. èyí ọ̀sọ́ wípé kí n má jàfẹ́tọ̀ mi mo ti sọ síwájú nínú àwọn fídíò tí mo ṣe sẹ́yìn wípé àwọn Aláàfin Ọ̀yọ́ tí Yorùbá fi ń yọ̀ wọ́n lónìí wípé ṣebí ẹ̀páyà ti parẹ́ ṣebí àwọn wọ́n pa àwọn ọba wọ́n ṣe gbogbo ẹ̀ lórí orúkọ Yorùbá tẹ́ ń sọ yẹn òun làwọn Aláàfin Ọ̀yọ́ kúrẹ́ lórí. àwọn ọmọ wọn wà ní lajúlẹ̀ kí tálùbọ̀ wọ̀ kọ́ wá jẹ́ pé yìí tẹ́ ẹ̀ jagun kankan tá a mọ̀ bí ìṣúrí yín gan ṣe rí ní tá a mọ̀ ní pé bàbá wa Oòduà òun ló lórí ìtẹ́. àmọ́ lónìí tá a lè fi gbogbo ara kọ̀ǹfàmù pé ẹni tí mẹ́ńbẹ̀ báyìí ni àbí bẹ́ẹ̀ kọ́ ọba ẹgbẹ́ ibi tẹ́ ẹ bá fẹ́ máa lọ́nu a fẹ́ sọ̀rọ̀ o. ẹ wà ní máa jáde kẹ́ wọ́n sọ pé Aláàfin Ọ̀yọ́ ṣe ń jà fún ráìtì ẹ̀ s'Aláàfin Ọ̀yọ́ lọ sọ fún Ọọ̀ni Ifẹ̀ kó ṣe fìyàn jẹ Oòduà ni àbí wọ́n ṣe fìyàn joyè Ilé Ifẹ̀. because ìtì gbogbo yín sunkún sí kò yé mi ṣé k'Aláàfin Ọ̀yọ́ fi táìtù Yorùbá lẹ̀ fún Ọọ̀ni Ifẹ̀ lẹ́ ń sọ ni because I don't understand. oníkálukú yín ẹ bọ́ sórí kinní ẹ bẹ̀rẹ̀ sí ní sunkún ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo ṣé táìtù Ọọ̀ni Ifẹ̀ ó ní Yorùbá land. ẹni tó ń fìyàn jẹ tá a lè sọ tí èso ọ̀rọ̀ yẹn 100 tí èso ọ̀rọ̀ yẹn 1000 tó ti jẹ Yorùbá land ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́ wọn ti jẹ́ náà kí ló dé tẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀ àná di bá kàn kílẹ̀ tó mọ́. ìtẹ́ attack mo ti sọ̀rọ̀ lé lórí lọ́dọ̀ tí wá ń bì tó bá jẹ́ pé Christian bá ní tó bá lọ church ó gbàdúà bá a ṣe máa ń gbàdúà láwa Christian àti sáàdì ọ̀dọ̀ yín bẹ́ẹ̀ náà ilé ti bẹ̀rẹ̀ sí criticize ọba yẹn ẹ wá wọ ọba aládé ẹ wá wo nǹkan tó ṣe ó lọ church ó wá lọ ṣe kínní bọ́ bá ṣe mùsùlùmí náà tó bá respect religion rẹ̀ àti kango yín bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀tì jáde tẹ́ẹ̀tì wá wọn ní ẹ dákun o ẹ wá wò ó ọba aládé tó lọ kínní àmọ́ báwọn ọba ọ̀dọ́ yín bẹ́ẹ̀
tí wọ́n bá lọ chọ́ọ̀chì tàbí tí wọ́n lọ mọ́sálásí àwọn èèyàn ṣe dáadáa tó ráwa Yorùbá gangan lẹ̀ ń bá jà àmọ́ tí ń dùn yín àmọ́ tí ń dùn yín ìṣẹ̀lẹ̀ tẹ̀sí sọ pé ẹ̀ ń gbé lárugẹ ẹ̀ gbéṣẹ̀ ṣe kankan lárugẹ skáàmù lọ́pọ̀ lọ́dọ̀ yín sẹ́ni wọ́n wá ní ká kó ṣẹ̀ṣẹ̀ bọ́ta ìmọ̀lẹ́wà fi wí Ògbómọ̀ṣọ́ Ògbómọjúgun tí wọ́n bá ní ẹ̀kọ́ ṣẹ̀ṣẹ̀ bọ́ta ṣé bí Ìbàdàn ni ẹ̀yin skáàmù ara yín bẹ̀yẹn ni pẹ̀lú gbogbo èèyàn a sì tún ní ẹ̀sìn a tún ní kírísítẹ́nì a ní mùsùlùmí àwọn pásítọ̀ yín mélòó ni wọ́n lè dúró sí kangun yín lọ́hùn tí wọ́n jẹ́ ọmọ sáìdì ọ̀dọ̀ yín tí èyí jẹ́ pé wọ́n wà sọ́nà Ìbàdàbẹ́kọ̀ láti wá dá chọ́ọ̀chì lẹ̀ àmọ́ tá a bá ṣe nǹkan lọ́dọ̀ tí wọ́n ń bì àmọ́ ṣe lẹ́yìn ọ̀nù sọ́sọ́ lẹ́ẹ̀mọ́ bú àwọn ọba wa lẹ́ẹ̀mọ́ bú àwọn olórí wa ń bì báyìí ìtẹ̀sí ń ṣe lọ́dọ̀ yín mo post kíní kan sórí YouTube àwọn ọba sáìdì ọ̀dọ̀ yín tí wọ́n ń kọ praises bí àwọn bíi 5 àbáwọn 6 tí wọ́n ń kọrin ẹ rí wọn ẹ̀ sọ̀rọ̀ tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá lọ́dọ̀ tí wọ́n ń bì ló ti sọlẹ̀ ni ẹ máa sunkún káàkiri online ẹ mọ̀ ní ẹ wá wọ ọba o ẹ wá wo kíní o àmọ́ bẹ́ẹ̀ yẹn bá ṣe lọ́dọ̀ yín kò sí nǹkan tó burú mẹ́. àmọ́ táwa bá ṣe lọ́dọ̀ wa ó ti dẹ̀ṣẹ̀. ìgbà tẹ́ ń sọkún Aláàfin Ọ̀wádé ó ṣe sáláàfin Ọ̀wádé ṣe Aláàfin Ọ̀yọ́ ń bẹ nù ọba téèyàn máa halẹ̀ mọ́ ni ọba tó gbé tó ọba jẹ lónìí àwọn ọmọ Ọ̀yọ́ ọjọ́ yóò òjòyè bí ọ̀dọ̀ wa náà ló gbọmọ sọ ọ̀rọ̀ ọmọ sọ̀hún wọ́n jòyè wọn òjòyè ọmọ sọ̀hún lọmọ sọ̀hún jẹ́ ọmọ Aláàfin Ọláàfin Ọ̀yọ́ jẹ́ kò sí tí wọn ò mọ̀ kí wọ́n tó jòyè iṣẹ́ ti wà ńlẹ̀ kí wọ́n tó jòyè wọ́n dé wọ́n bẹ̀rẹ̀ sẹ́ni kí ló dé tẹ̀ ń bá Aláàfin Ọ̀yọ́ ju Yorùbá lánàá ẹ máa jẹ Oòduà yín náà gbogbo yín wá bọ́ sọ̀rọ̀ ẹ̀ wá ń sọkún ẹ̀ wá ń sunkún pásítọ̀ eléyìí tó wá ń sọ̀rọ̀ mo tún sọ ẹ táàgì ẹ ẹjọ́ mọ̀ àní ṣé Ọọ̀ni Ifẹ̀ ṣé wọ́n fi táìtù Yorùbá Ọọ̀ni of Yorùbá land ṣé wọ́n fi sí tiẹ̀ nígbà tó ń bi wá léèrè pé ṣé wàá bèèrè lọ́wọ́ Ṣèyí Mákindé pé ṣó fa Aláàfin Ọ̀yọ́ jẹ Aláàfin of Yorùbá land èmi náà wá ń tì sí ọ padà béèrè lọ́wọ́ àwọn bàbá ẹ Násírù wípé ṣé wọ́n fi Ọọ̀ni of Yorùbá land sí àbí Ọọ̀ni of Oòduà land sí Ọọ̀ni of Ifẹ̀ lọ́ọ̀ni of Ifẹ̀ ń jẹ́ Ọọ̀ni of Ifẹ̀ ọ̀kọ́fà àbí kẹ́kẹ́ ju Ifẹ̀ lọ Ọọ̀ni of Ifẹ̀ ọ̀kọ́fà Òṣogbo Ọọ̀ni of Ifẹ̀ ọ̀kọ́fà Ẹdẹ tí èyí bá sàwọn olóṣèlú tí wọ́n da gbogbo ẹ̀ pọ̀ kí náà kẹ́dẹ àtọ̀ọ̀ni Ifẹ̀ kí náà kan Ifẹ̀ àti Ọọ̀ni àti àtẹ̀dẹ àbátòṣogbo Ọ̀yọ́ ni gbogbo àwọn yẹn Ọ̀yọ́ bàbá mi tìmí àgbàlẹ̀ ọlọ́fà aná àwọn jagunjagun Aláàfin Ọ̀yọ́ àwọn nu àwọn ọba yín jà sí kankan tẹ́ ẹ̀ bá trespass etí bàbá òǹkàlùkù fílẹ̀ òní bàbá làwọn ọmọ protect white tí àwọn ọmọ Aláàfin Ọ̀yọ́ ń ṣe tó ṣe ń ka yín la ṣe tó fẹ́ kó wọn lẹ́rú ni lẹ́nu ìgbà tí wọn ò tí ì joyè ṣe bẹ́ẹ̀ ti rápálá ẹ ti sáré tí àwọn oyè kọ̀ọ̀kan àbí ṣe ti gbàgbé lórí báwọn tí wọ́n fi ṣàdélé ẹ̀ẹ́dọ́gbọ́n fún wọn ní tọ́rọ́tọ́rọ́ táwọn ò lè sọ̀rọ̀
ẹ wá dé ẹ wá máa sọ̀rọ̀ gbogbo yín ẹ wá kóra yín jọ ẹ Aláàfin Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ ló protect àbàbà yín àtòrí ìtẹ́ ẹsọgún tẹ ẹ jà fúnfẹ rí eléwo ló protect Ifẹ̀ láti dáadáa ẹ pààyà Aláàfin Ọ̀yọ́ défẹ àbísọ ọgbọ́n ni sọọmọ ni ẹ̀yin Èkìtì tẹ ẹ pààyà Aláàfin Ọ̀yọ́ ọdọdọ yín níbo la Aláàfin Ọ̀yọ́ gbà lọ Ẹdó. ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá ò ní dàrú kọ́kálùkù dó sáyé rẹ̀ àmọ́ wọn tẹ́ ń kọ́ bọ́ta tẹ́ ẹ̀yin lẹ kó wọn bọ́ta jù tẹ́ ẹni wọ́n máa sọ. gómìnà Ṣèyí Mákindé sí Aláàfin Yorùbá láàbì ló jẹ́ ní bí Aláàfin Ọ̀yọ́ ẹ ká pé bàbá wa wà dé ní Olúwo ṣẹkọ̀ọ́ ní àbí kí ni ká. ṣé ẹ ti rí báwọn ṣé ẹ gbọ́n tó wí wọ́n sáré tó wọ́n Olúwo wọ́n ní sẹ́ká pé bàbá wa Ọ̀wádé ní Olúwo second ni because Olúwo gan ọba Olúwo ọba aládé ni ọba Olúwo ọ̀sàdédé ya akẹrẹjẹgbọmọ yín lọ epo mòrùn ni oníyanjú tó ọba lọ bá mi ṣe Olúwo tó yẹ nígbà àwọn lè dá gbóṣe ń tà wọn ṣe bára búlì yín bẹ́ẹ̀ ṣe ń búlì Aláàfin Ọ̀yọ́ lẹ búlì Olúwo tólùwò fi dá dúró tẹ́lẹ̀ wá ń sọkún káàkiri kí lẹ rí ṣe sólùwò gbogbo tẹ́lẹ̀ ní ẹ̀ṣẹ̀ sàsólùwò gbogbo bólùwò ṣe yẹ̀yẹ́ yín Olúwo jẹ́ á mọ̀ pé Ọlọ́run tó ń sìn ó dùn dẹ́ ìgbẹ́kẹ̀lé lọ. Olúwo ó rí bí ọ̀rọ̀ Bíbélì kan tí wọ́n ní kí yóò kálukú ọmọ ìpè Ọlọ́run rẹ̀ Olúwo wá pọ̀ Ọlọ́run rẹ̀ because tí gbogbo yín bá jáde tẹ́ bá sọ̀rọ̀ Olúwo gbà mí mo máa ń wò pé torí gbójú ètí yín ni tí mo bá wà láàyè yín máa ti panu má tì ní sàn kankan mọ́. ẹ̀yin ó ṣẹ̀ṣẹ̀ dé ṣáìdì ibẹ̀ mọ̀ ń bá wí o gbogbo jákujàku tẹ̀ ń ṣe yẹn àwọn ó ṣẹ̀ṣẹ̀ wa lọ́yọ̀ọ́ wọn ẹ̀ ṣe o ẹ gbọ́ mi yé dáadáa àwọn ó ṣẹ̀ṣẹ̀ gidi ń bẹ láwọn ìlú tiwa ẹ lè bá wọn lórí fracas tẹ̀ ń ṣe wo ẹ lè bá oníṣẹ̀ṣẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ oníṣẹ̀ṣẹ̀ Ọ̀yọ́ Ṣakí Ìbàdàn àwọn oníṣẹ̀ṣẹ̀ tí wọ́n bẹ ńlẹ̀ Yorùbá tó jẹ́ pé ilẹ̀ Yorùbá ni wọ́n wàláyé ẹ̀ nípa wọn nínú rẹ̀dàdàdà tẹ̀sí o. torí wọ́n gbọ́n kò sí táàmù jù yín lọ àwọn Ọ̀yọ́ agbọ́fájú yín lọ. ọ̀dọ̀ yín bẹ̀yẹn skáàmù ni bẹ̀yẹn skáàmù sàkámọ́ǹjẹ́ àti bẹ̀yẹn lẹ́yìn tí máa ń múlì wa láti bẹ̀yẹn lẹ́yìn tí máa ń mú wa. àwa Ọ̀yọ́ la ní nǹkan òrìjínà lọ gbogbo kan tí bẹ lọ́wọ́ yín fẹ́ẹ̀kì ni ó díjọ́ tẹ́ ẹ rí tó ń ṣẹ̀ṣẹ̀ kan jáde lọ́yọ̀ state tẹ́ ẹ rí tí ń lérí bóun ó ṣe nǹkan báyìí ó ṣe nǹkan báyìí ẹ lè bá wọn bẹ̀ ẹ lè bá wọn bẹ̀ ẹ̀yin náà lẹ́ẹ̀ máa halẹ̀ ẹ ní kíní kọ̀ọ̀dọ̀ yín lọ́wọ́ kíní kọ̀ọ̀dọ̀ yín lọ́wọ́ irọ́ lẹ̀ fi lólé ayé yín irọ́ lẹ̀ fi lólé ayé yín tó bá jẹ́ pé tẹ́ ẹ gbé lọ́jẹ̀ ní ìṣẹ́ ìjọ tẹ̀yìn àti ẹ wò lájọ tó lúwo ti ń sọ̀rọ̀ ẹ ṣàkíyèsí ẹ lè rí oníṣẹ̀ṣe lọ́yọ̀ state ní tó jẹ́ oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá bí ètò sọ̀yọ̀ state náà tọ́jú oníṣẹ̀ṣe Yorùbá kẹ́rí kó jáde sọ̀rọ̀ láìka wọn máa bú Olúwo ẹ̀ ní bá wọn bẹ̀ ẹ̀ lé bó ṣẹ̀ṣe Yorùbá
Yorùbá ti wà lè mí sọ tẹ̀yìn o ẹ lè bá wọn níbi wọ́n ti ń bú ọba kankan ọ̀dọ̀ yín bẹ̀yẹn náà ni ẹ máa bú wa ránṣẹ́ ni ọ̀dọ̀ yín sì la atrocity pọ̀ sí jù. ọ̀dọ̀ yín ẹni àwọn ọ̀wà burúkú pọ̀ sí jù lọ́yọ̀ state lọ́dọ̀ àwọn ọmọ Aláàfin Ọ̀yọ́ tí nǹkan bá ń ṣẹlẹ̀ sáwa á jáde ni o á sọ di woro sí woro ni o bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa ń complain pa wa ẹni Fúlàní wọ́n pọ̀ lọ́dọ̀ wa lóòótọ́ asúnmọ́ àwọn Fúlàní pọ̀ lọ́dọ̀ tí ẹni àwọn kan á Fúlàní á fún Yorùbá oníwá òkè àwọn Fúlàní wọ́n súnmọ́ wa ń bì lóòótọ́ àmọ́ ọ̀dọ̀ tí yín bẹ̀ yẹn àwọn àgàtú àtàwọn yánmírín ẹni wọ́n súnmọ́ yín bẹ̀ yẹn àwọn àgàtú àtàwọn yánmírín ẹni wọ́n súnmọ́ yín bẹ̀ yẹn ńlọ ohun yín fi lọ. ẹ dákun o ẹ dùn síbẹ̀ yẹn Fúlàní bẹ́ẹ̀ lù yín ẹsẹ̀ kankan fún wọn o ẹ wà máa pariwo Ọ̀yọ́ state Fúlàní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Fúlàní pọ̀ Fúlàní ṣe tí Fúlàní ọba ṣe kankan fún wa ṣe ká lọ́mọ bá Fúlàní lẹ́ka máa dúwọ́ lọ́rùn ni. àbáwá ní Nàìjíríà tó bá sì délẹ̀ tán wọn ò ní rí yín tó bá délẹ̀ tán wọn ò ní rí yín ẹ̀họ́ ni. olóòótọ́ kidnapper ń bẹ lọ́tún kidnapper ń bẹ lósì ṣé wọn ìmú kidnapper tó jẹ́ Yorùbá àbáwọn yẹ́mẹ́rẹ́ tí wọ́n ń para wọn ṣé Fúlàní náà ni. bẹ́ẹ̀yàn bá ṣẹ̀ wá bẹ́ẹ̀yàn bá ṣe nǹkan tí ò dáa àmọ́ tẹ́ ẹ̀rí ṣe lọ́dọ̀ yín ilé ìmọ̀ sọ fún wa ń bì bí Fúlàní bá ṣẹ̀ wá ń bì ọmọ ọkọ ni wá àwọn jáde tì wọ́n àwọn Fúlàní gan máa bá jáde tì àwọn àwọn pariwo ariwo lẹ́yìn máa ń pa yẹn àwọn bàbá tí wá ń bì wọ́n yẹ pariwo ẹ̀ lérí wọn online action làwọn máa ń tẹ́kì action ni. ẹ já gbọ́rọ̀ pásítọ̀ Gàdámù. Èyí Mákindé àti ilẹ̀ Yorùbá àti Aláàfin Ọ̀yọ́. Mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá torí lábẹ́ orí ọ̀fẹ́ mo tó ní àlejò àbáwá àti ìmọ̀wá tí mo tọ́jú rẹ̀ lábẹ́ bó ti wọ́n. Mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá kọ́ bàbá wa tó ló ti jẹ́ ọba wa nílẹ̀ Yorùbá. Mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátá. Mo sì fẹ́ béèrè lọ́wọ́ bàbá wa Ṣèyí Mákindé gómìnà Ọ̀yọ́. Mo sì fẹ́ béèrè lọ́wọ́ bàbá wa Aláàfin Ọ̀yọ́ ti Abímbádé Akeem. Ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá ni pé ṣé Aláàfin of Yorùbá land ní Ṣèyí Mákindé fi ọwọ́ adé jẹ ni àbí Aláàfin Ọ̀yọ́? Torí pé ní ọjọ́ tí mo ti dáyé bàbá mi náà lẹ́nu 94 years láyé láti ìgbà tí mo ti délé ayé ìgbà táwọn bàbá wa pàtó wà ní pé Aláàfin Ọ̀yọ́ là ń bọ́ látọjọ́ tí ayé ti dáyé ní òwú Aláàfin of Yorùbá land. Ṣé gómìnà Ṣèyí Mákindé sí Aláàfin of Yorùbá land ló jẹ́ ní? ẹ rí i pé Nasiru ti sọ̀rọ̀ yìí ẹ rí i pé amukun mẹ́kọ̀ọ́ àgbàlagbà ni ó ní bàbá òun lo 90 kìíní kan èèyàn dàgbà lọ́jọ́ orí ọ̀sọ́ pé ọgbọ́n èèyàn lè lọ́dọ̀ 100 years láyé sẹ́yìn mọ́ bóyá ṣèwé rẹ̀ torí irú eléyìí nìsín ó sùn pé kò lo ọjọ́ orí rẹ̀ dáadáa ọpọlọ rẹ̀ lọ ó ń béèrè question tó jẹ́ pé ọmọ primary 1 gan lè dáhùn ẹ̀rẹ́ nǹka Bíbélì ẹ̀ ń tú fáwọn èèyàn mọ̀ túmọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kan tẹ́ ń tú ṣé bẹ́ẹ̀ ṣe ń kà ilẹ̀ ṣe ń tú nú Bíbélì pásítọ̀ Násírù. tọ́ọ̀bà wa mọ̀ Aláàfin Ọ̀yọ́ ẹni ó ń jẹ́ Aláàfin of Yorùbá land tọ́ọ̀bà mọ̀ ẹ̀ là ń sọ fún ọ lónìí o
Aláàfin Ọ̀yọ́ ìlà Aláàfin of Yorùbá land tó ọba mọ̀ amukun mẹ́kọ àgbàlagbà Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n ń jẹ ńlẹ̀ Yorùbá tí wọ́n bá fi yàn jẹ eléwo ló ti gbọ́ rí sí àwọn bàbá rẹ̀ fi èèyàn jẹ oyè of Yorùbá land rí níwọ̀n tó ń béèrè ọ̀rọ̀ tí bàbá rẹ̀ lò 95 years láyé. Ṣé ẹjẹrú rẹ̀ lù yín rí jáde ta ọba ìlú rẹ̀ tó fẹ̀yàn jẹ of Yorùbá land rí wá dàkọ̀ rẹ̀ fún wa àgbà ọkọ gbọ́n. Aláàfin Ọ̀yọ́ nìkan ló ní Yorùbá land. Tí ọba fẹ́ joyè lọ́dọ̀ ti wa bàbá mi ọba Gandhi wọ́n fi ọ jẹ of Ògbómọ̀ṣọ́ land. Olúbàdàn ó fi ọ jẹ of Ìbàdàn land. Aláàfin Ọ̀yọ́ ó fi ọ jẹ of Yorùbá land. Ètí wọ́n sọ tó ní ta ló fi Aláàfin Ọ̀yọ́ jẹ of Yorùbá land. Okay. Ta ló fi Ọọ̀nifẹ̀ jẹ of Oòduà land. Bó o bá ti rò iná ní kó ọmọ rò sọ́dọ̀ rẹ̀ because ọ̀pọ̀lọpọ̀ yín ẹ jẹ́ sọ fún yín nílẹ̀ Yorùbá àwọn professor ní èdè Yorùbá wọ́n ju 1000 lọ ẹ gbọ́ mi yé dáadáa o àwọn professor lédè Yorùbá wọ́n ju 1000 lọ kí ló dé tí wọ́n jáde láti lè defend ọ̀rọ̀ yìí ẹ rí pé gbogbo àwọn professor yẹn wọ́n rọra kápá bọ̀ náà wọ́n lè jáde sọ̀rọ̀ because wọ́n mọ̀ pé tí ń ṣẹlẹ̀ tí wọ́n tọ̀ nífẹ̀ẹ́ sọ àbáwọn ọmọ tí wọ́n wá láti bẹ̀ wọ́n mọ̀ pé tí wọ́n sọ yẹn ó contradict sí tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹgbẹ́ professor kan bọ́ta tó jẹ́ professor Yorùbá irun tọjọ́ ọmọ Èkìtì àbọ̀ Oǹdó àbọ̀ Ifẹ̀ àwọn ìwé táwọn professor yìí kọ nílé Ifẹ̀ ẹgbẹ́ bọ́ta nípa Yorùbá kẹ́ẹ̀ka tó bá fẹ́ wọ̀ yín kílẹ̀ dára lé láàmú sí. Lóòótọ́ àti mọ̀ pé láyé tá a wà yìí ní tó kù wá kù òní bí ìjọba ṣe ń ṣe wá ìjọba lọ̀gá everybody ìjọba lọ̀gá everybody tí wọ́n bá pè yín sígun bí báyìí pẹ́kẹ́ wá ṣe nǹkan níbi tẹ́ ẹ wà yẹn kí ni wọ́n pè yín sí mẹ́tẹ́ẹ̀rì ṣe kò sí nǹkan kan ṣé Oǹdó ni wọ́n ti pè yín pé wọ́n gbọ́ nífẹ̀ẹ́ ọ̀dọ̀ wa ń bí Ìbàdàn wá báyìí lọ́sọ́nà báyìí ọ̀nà Ìjẹ̀bú ló Èkó ni wọ́n lè pè yín sí tẹ́ẹ̀tì rí nǹkan ibẹ̀ yẹn ilé aṣálẹ̀ nínú àwọn wọ́n lẹ́ ẹni gòdì àsọpẹ́ ẹni gòdì o ẹni gòdì lóòótọ́ àmọ́ kò sí nǹkan kí lẹ́fẹ́ ṣe ní Ọ̀ṣun nìsín tẹ́ pè wá tí wọ́n wà kẹyìn bí wọ́n ṣe máa ń kẹyìn o àwọn Ọ̀ṣun tó tún rọ́wọ́ mú gan àwọn Ìwó Òṣogbo Ẹdẹ àwọn Ìkirè Ọ̀ràngún Ìlá Ọ̀ràngún ẹ̀fọ́ síbi tọ́wọ́ gbé. Aláàfin Ọ̀yọ́, that is my question. Tí mo bí gbogbo ọmọ lọ́rùn, gbogbo ọmọ Yorùbá, ilé ìkíní. Èkejì, èyí ìta Aláàfin Ọ̀yọ́ Ọ̀wádé. Mo fẹ́ kí Aláàfin Ọ̀yọ́ Ọ̀wádé kó gbé eléyìí. Ó tó di pé wọ́n ìbò òṣìlè gbogbo Ọ̀yọ́ lérí kí wọ́n fi jọba. Tí ó gbà pé ọba àkàlọ́ka ló dọ̀dọ̀. Pẹ̀lú àṣìṣe ojoojúmọ́ tó ń ṣe yìí, kí ló fẹ́ kí àwọn wọ̀nyẹn kí ló fẹ́ ká máa sọ. Ṣé kìí ṣe pé ó fún wọn ní oore ọ̀fẹ́ láti máa yọ gbogbo àwọn tó dúró tì ní ìsìn. Nọ́mbà 3 nípa Aláàfin Ọ̀yọ́. Ṣé ká pé Are you ready to launch? 100%? No, I think I put the wrong code in this. Àwọn àwọn ni wọ́n yọ du oyè Násírù tí wọ́n wá bọ̀
wípé tá Aláàfin Ọ̀yọ́ ń ṣeun kò tí àwọn lọ́rùn. àwọn wo ni wọ́n jọ du oyè tí wọ́n wá bọ̀ tí wọ́n ní tí bàbá àwọn ń ṣe pé kò tí àwọn lọ́rùn nítorí ọmọ bàbá àwọn ń ṣe kò tí àwọn lọ́rùn òun kojú bọ́ tí ọkàn lọ́dọ̀ yín bẹ̀ yẹn tí wọ́n bá rọ́pọ̀lọpọ̀ wọ́n ní sẹ́ rí pé ọba wa ọ̀bọ̀dẹ̀ ẹ̀ rí pé wọn ò dáhùn wọ́n kà ṣe kíní ni àìdáhùn àwọn ni wọ́n mọ tí wọ́n ń dánwò lábẹ́nu. àbí kí ni ká pè é ṣé torí pé àwọn ọ̀tá sọ́sọ́ àti Ọ̀yọ́ ní ìsinmi lórí mídíà kò tí tọ́jú ṣé olóòwò ṣẹ́kọ̀ọ́dù ni ẹ jẹ́ ká bẹ bàbá ọba dé kó ṣe pìlì pẹ̀lẹ́ torí pé ó mà ti ń pọ̀ ju. ẹ dákun. ọjọ́ mélòó ló lórí ipò tó jẹ́ orí rẹ̀ wà wàhálà lórí tó máa. kí ọba Ọ̀wádé kó ṣe ìwọ lọ́sọ̀ fún ọba Ọ̀wádé kó ṣe pẹ̀lẹ́kùtù ọba Ọ̀wádé mẹ́nu ọba àlú yìí ṣé báwọn ọba àlú tí yìí ò ṣe lè gbẹ́nu lẹ̀ kí wọ́n sọ̀rọ̀ lọ́mọ fi wí Aláàfin Ọ̀yọ́. Aláàfin Ọ̀yọ́ ṣé bá wá sáyé ìjọba Aláàfin Ọ̀yọ́ wọ́n ti ní wọ́n lọ gé orí bàbá rẹ̀ tó kù nǹkan wá orí bàbá rẹ̀ tó kú wọ́n ní wọ́n lọ gé wá àtórí tiẹ̀ gan. ìyá kan tí bẹ́ẹ̀ ń lo èbó tí máa ń ṣe dáadáa báyìí kíní kan ṣẹ̀ṣẹ̀ àbí kíní ń jẹ́ mo ṣe fídíò tí mo béèrè pé inú Ọbàtálá àtòdúà ta ló tẹ̀fẹ̀dó ìyá bá tó ibẹ̀ mo ti mọ̀ pé àwọn fífò yìí ò ní tàn kankan lọ́wọ́ bíbélì wọ́n fẹ́ ká tí wọ́n fi ń sọ̀tàn ìbéèrè tí mo béèrè ó nu o láàrin Ọbàtálá àtòdúà ṣe é màtà tí ìyá yẹn sọ ìyá yẹn ní fẹ́ alákọ̀ọ́kọ́ omi ti parẹ́ níbo ló ti rí ọ̀rọ̀ tí bàbá wọn ẹlẹ́bùúbá tí wọ́n sọ pé kíní kan àbí kíní kan ò lè ṣe bí ọ̀ní bá a bá gbá wọn fún àtiwá jáde wọn ó kì omi fún yín bàbá tá a bá gbóhùn fún àwa jáde yóò kì omi tó fẹ́ fún Aláàfin Ọ̀yọ́ fún yín bàbá. ẹ wá ń sọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ sọ́ba tí yín bẹ́ẹ̀ náà ọmọ Oòduà ni ẹ̀yin kọ̀ọ̀kan tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń dá sọ̀rọ̀ yìí. ọ̀kan dìdìrì kan tóun náà máa ń kéwì bájànà kú àbí kí wọ́n ń pè pọ́pọ́ tóun náà kéwì wèrè kan ìwọ tó ń kéwì tó ò ní dá fọ́tò rẹ lásán gbé sí ojú ewu ọwọ́ ẹ̀ sọmọ ọkọ ojú ní bàbá ẹ̀ wàá gbé fọ́tò ẹ̀ sí tí gbogbo ó rí pé bùrọ̀ lágbájá wọn sọ̀rọ̀ àbí lágbájá ní sọ̀rọ̀ tó bá ti di pé ẹ̀ ń ṣe bẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ lè gbójú ara yín bọ́ta ẹ̀ sọmọ ọkọ lẹ Yorùbá ẹ̀yin lẹ ń bàlújẹ́ àwa gángan láàárọ̀ ra dúró yìí ẹ jẹ́ ń play kankan fún yín ìtẹ́ ń ṣe fáwọn èèyàn táwọn èèyàn fi ń tẹ̀lé yín àti rí ẹ ti jù sáwà náà gbogbo ayé wa gbọ́ ní tí wọ́n fi lọ̀ mí tó bá ṣe sí owó là ń ṣe. wọ́n súnmọ́ rẹ̀ ní gbogbo ọmọ Ọ̀yọ́ lélẹ́ tó kù. ìwé sọmọ Ọ̀yọ́ wọ́n gbẹ́nu ẹ sọ̀hún. mo fẹ́ kẹ́ ẹ gbọ́ o lẹ́nu bàtà bẹ̀rẹ̀ kínní ẹ wá gbọ́ tí wọ́n ti propose mi. ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ dáadáa. Hello, ọ̀gbẹ́ni Àmọ̀tẹ́kùn. Akínyìn ẹkú iṣẹ́ o. Ẹkú ọ̀rọ̀ ló. Ariwo ṣe ń jà fitafita
lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́. Ẹ dákun, ṣé ọba tẹ̀ ń jà fún un? Ṣé tá máa sọ pé ọba dà sọ́ba lélẹ́yìn? Aláàfin Ọ̀yọ́ èsì ọba gidi. Wọ́n ṣe èèyàn fi jọba lọ́yọ̀ọ́ lọ. Aláàfin Ọ̀yọ́ jọba kò tí ì tó sún méjì. Ó ti ń da gbogbo ẹ̀rú. Lórí wa kẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀. Kẹ kó lórí ọ̀rọ̀ yìí pátápátá. Ẹ̀dọ́ ẹ̀rọ nǹkan náà fún bóyá kẹ padà sí ọ̀rọ̀ ìmáàmù àti àwọn ọ̀tá ìmáàmù. Ẹ máa ń sọ̀rọ̀ pààlà àbí àwọn nǹkan míì. Ẹ mẹ́nu kú ń bẹ̀ o. Mẹ́nu kú ń bẹ̀ pátápátá o. Mo rẹ̀ kọ́ ní sílẹ̀ èmi àti gúrúùpù mi pé gbogbo tẹ́ ẹ bá fẹ́ gbà. Ẹ sọ fún wa, á san fún ẹ mọ ẹni kú ń bẹ̀. Ǹjẹ́ lórí wa o? Ẹ mọ ẹni kúrò níbẹ̀. Gbogbo iye kí ẹ tẹ́ ẹ bá fẹ́ gbà àti èmi àti àwọn ẹlẹ́gbẹ́ mi níbí àrẹ́dì láti san fún yín. Ṣé ẹ gbọ́? Ṣé ẹ gbọ́? Àbí kí n tún play? Ṣé ẹ gbọ́ àbí kí n tún play? Ṣé ẹ gbọ́ àbí kí n tún play? Mo fẹ́ rí kọ́mẹ́ǹtì yín ni o. Ṣé ẹ gbọ́ àbí kí n tún play kẹ́ ẹ gbọ́ dáadáa? Àwa ò ṣe é rà. Ẹ lè máa wò apá àní lóòótọ́. Àmọ́ àwa èé ṣalátẹnujẹ o. Àwa èé jẹ níbi tí a bá ṣe sí. Àwọn èsì ìgbàbọ̀dé fún yàn. Èmi Àbàtẹ́kùn Oòduà èé ṣalábọ̀dé. Wọ́n ní àríplé rẹ̀ ọ̀yá. Hello, ọ̀gbẹ́ni Àmọ̀tẹ́kùn. A kí yín ẹ kú iṣẹ́ o. Ẹ kú ọ̀rọ̀ yìí. Ariwo ṣe ń jà fitafita lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́. Ẹ dákun, ṣé ọba tẹ̀ ń jà fún un? Ṣé tá máa sọ pé ọba dà sọ́ba lélẹ́yìn? Aláàfin Ọ̀yọ́ èsì ọba gidi. Wọ́n ṣe èèyàn fi jọba lọ́yọ̀ọ́ lọ. Aláàfin Ọ̀yọ́ jọba kò tí ì tó sún méjì. Ó ti ń da gbogbo ẹ̀rú. Lórí wa kẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀. Kẹ kó lórí ọ̀rọ̀ yìí pátápátá. Ẹ̀dọ́ ẹ̀rọ nǹkan míì sọ bóyá kẹ padà sí ọ̀rọ̀ ìmáàmù àti àwọn ọ̀tá ìmáàmù. Ẹ máa ń sọ̀rọ̀ pààlà àbí àwọn nǹkan míì. Ẹ mẹ́nu kú ń bẹ̀ o. Mẹ́nu kú ń bẹ̀ pátápátá o. Mo rẹ̀ kọ́ ní sílẹ̀ èmi àti gúrúùpù mi pé gbogbo tẹ́ ẹ bá fẹ́ gbà. Ẹ sọ fún wa, á san fún ẹ mọ ẹni kú ń bẹ̀. Ǹjẹ́ lórí wa o? Ẹ mọ ẹni kúrò níbẹ̀. Gbogbo iye kí ẹ tẹ́ ẹ bá fẹ́ gbà àti èmi àti àwọn ẹlẹ́gbẹ́ mi níbí àrẹ́dì láti san fún yín. Ìtẹ́ ń ṣe nìyẹn. I believe pé gbogbo èèyàn ilẹ̀ lè rà. I believe pé gbogbo èèyàn ó ní ẹlẹ́fowó entice. Kí là máa ń ná táì ná tán tí ìbá sọ ọlọ́ọ̀lọ́run? Kí là máa ń jẹ táì jẹ tán? Ọlọ́ọ̀lọ́run nìkan ni. Táwa bá jó ń jẹkú jẹ ni. Tá a jẹ́ ọ̀jẹ́ ńlé orò, jẹ́ ńlé gúngún, á ti jù báyìí lọ. Àmọ́ ọmọlúwàbí wa náà ti bàjẹ́. Ẹnìkankan ò ní rẹ́spẹ́tì wa mọ́.
kìí sẹ́yìn nìkan o ẹlòmíà pé mi a máa bẹ̀ mí ẹ dákun ṣe é rí gbẹ̀yìn nìkan náà ní kiri pé ẹsẹ̀ mi nìkan. èèlò lẹ́fẹ́ fún mi ọmọ Ọ̀yọ́ ni mí ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí mi ò sara yín náà. inú dé ló ẹ ṣàwà lọ gángọ̀ lórí Aláàfin Ọ̀yọ́ ẹ̀yin náà sì bímọ tiyín. àwọn tó bá rí wa tó bá ṣe wá lóore adúgbẹ ẹni bá rí iṣẹ́ wa tó bá bù wọn nìkan adúgbẹ àwa ọ̀sọ̀rọ̀ àìsàn alátẹnujẹ ibi wọn bá pè mí sí èmi lọ́bẹ àmọ́rọ̀ ọ̀lú mo rẹ́dí àti sáàfù ìdí nìyẹn tó gbogbo àwọn blọ́gà yẹn tí wọ́n fi ń sunkún káàkiri iṣẹ́ owó ni wọ́n ń ṣe kì í jẹ́ pé wọ́n bù wọ́n ń sanwó fún wọn ni. nínú àwọn blọ́gà wọn ọ̀kan bẹ tó lọ Ọ̀yọ́ tó lọ sọ́dọ̀ tó lọ sí family house àwọn ọba Ọ̀wọ́adé ọlọ́bẹ̀ lọ́fẹ̀ẹ́ tó sọ wípé ìwọ tó fẹ́ràn ọba Ọ̀wọ́adé tẹ́gbẹ́ ọ̀lọ́kọ́ gbé gbogbo ẹ̀ lárugẹ ìwọ kọ́ ló gbé lárugẹ wọ́n sanwó fún ọ ló fi lọ bẹ̀ lọ kéwì. I have all the evidence ẹni tó sanwó fún ẹ wọ́n ti sọ fún mi gbogbo ọ̀gá tó ní wọ́n fi sanwó fún ọ wà lọ́wọ́ wa wọ́n sanwó fún ọ ní Ọ̀sàdélé lọ sí Ọ̀yọ́ lọ sílé family house àwọn ọba Ọ̀wọ́adé Aláàfin Ọ̀yọ́ ẹlẹ́wọ̀ ẹ̀tù wọ́n sanwó fún ẹni kì í jẹ́ pọ́ lọ ṣiṣẹ́ nítorí pé kí ni o nítorí pé inú rẹ̀ dùn sí ìran Yorùbá you will pay for it. ẹ já gbọ́ ọjọ́ ti 2 minutes náà ló kú mi kú. ó fẹ́ sọ ọ̀rọ̀ yìí ó máa ń gbàgbé ìgbìmọ̀ àbí ẹ̀rí ní ọ̀nà ìgbéraga èkìsọ́ torí ọmọ Yorùbá nínú gbọ́dọ̀ náà ẹnu tán. ṣe Yorùbá o. ẹnikẹ́ni bá jẹ oyè ní ìlú ẹ̀ kódà Olúbàdàn fi èèyàn jẹ Arọ̀lóyè of Yorùbá land kí mẹ́tọ̀ Bàkúrẹ́ ó fi èèyàn jẹ Bọ́bábúwà of Yorùbá. ètò ẹ̀ ń wá nù kí lè yà Àkúrẹ́ ó fi èèyàn jẹ èèyàn Bọ́bábúwà of Yorùbá land ètò ẹ̀ fẹ́ ṣe náà nìyẹn àwa mọ̀ ẹ fẹ́ dọ́gbọ́n kí gbogbo yín náà fi irọ́ Dèjì yín Àkúrẹ́ ò tó bẹ́ẹ̀ tí ó jẹ kíníkọ̀ of Yorùbá land òun kálukú ibi jèdì Dèjì yín tó Dèjì lọ tí wọ́n ti Dèjì jagun tí wọ́n ti Dèjì joyè ni wọ́n máa fìyàn jẹ lóko kí ló dé tí Yorùbá land mú gbogbo yín lẹ́nu tó kù tán ọ̀rọ̀ Yorùbá land wà wà lọ́kàn yín gbogbo ẹ̀yin bẹ́nu ọmọ Ọ̀rànmíyàn ni ogun wo ni bàbá yín jà sẹ́bọ̀kù Kírìjì lẹ̀ jà tẹ́bọ̀yọ̀ jà àwọn tẹ́jọ jà ẹ̀yin náà ni ẹ máa kóra yín lẹ́rú ẹ máa fìyàn jẹ kíníkọ̀ of Kírìjì land àwa Yorùbá lẹ́sẹ̀ ìbàjá ń gbà ó àbí bàdàn kọ́ lẹ́ bàjá ẹ máa fi ra yín jẹ kíníkọ̀ of Kírìjì land ẹ má bàa wá du Yorùbá Aláàfin Ọ̀yọ́ lónìí o ẹ̀rọ yín bẹ̀ náà ní Yorùbá àìsẹ Yorùbá ọ̀kan ní kíníkan ni wá wọ́n sà ní Yorùbá báwọn tó ń jẹ́ Yorùbá wọ́n láwọn kan ló sọ wá di Yorùbá àwọn Haúsá ni wọ́n sọ pé Yorùbá wọn là bá jẹ́ Yorùbá still ẹsẹ̀ pàpà Haúsá lọ sọ wá Yorùbá ẹsẹ̀ tó bá wàá dù kò nílò kí a bá wà dùn náà ẹ jẹ́ wọ́n máa jẹ oyè of Kírìjì oyè of Ifẹ̀ ẹ bá fi Yorùbá lẹ̀ àwa Yorùbá dára wa mọ̀ ẹ ti gbọ́ bóyá tá a bá fẹ́ pín gan á pín láti Òṣogbo Ẹdẹ
lọ́ọ̀nà kìíní báwọn ká pín káwọ̀ ọ̀dá dúró kẹ́yìn náà rọra dá dúró méjìjì báwọn kẹ́yìn dúró báwọn àwa ní nǹkan tá a fi lè dá dúró. Prógámù mi ò ní òníjú báyìí lọ òníjú báyìí lọ ẹ kà bá wa sọ fún pásítọ̀ Nasiru ó sọ ara rẹ̀ ó tó kàn nínú yọ ó tó ka odidi àbùkù lójú páálí. Ìlú mi ò ní bàjẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ ìlú Ọ̀yọ́ ò ní bàjẹ́ Ọ̀yọ́ state ò ní dàrú gbogbo ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ lápapọ̀ àwọn ọba yín jà o àbá yín ní kankan àmọ́ àsùfà tẹ́ ẹ bá ń bọ̀ ta tẹ́ ẹ bìlíwù pẹ́ẹ́lí máa kan ọba Aláàfin Ọ̀yọ́ lábùkù ẹ̀yin náà máa kan àbùkù gidi yóò sì máa tabẹ́ tọ́ bá tabá ẹni bá tabá ó mú àwọn ọmọ tiẹ̀ náà so àwọn òbí tiwa náà tó sọ fún wa pé ó tó àwa náà sì dalè ojú bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé mo kí yín orúkọ mi ò yí padà Àmọ̀tẹ́kùn Oòduà mò ń jẹ́ èmi lọ́mọ olóògbòjò ọmọ adíkẹyìn ọmọ odò olóògbòjò ọmọ apájá fún aláwọ̀jẹ ọmọ oníkòyí ìdógún tó lọ ọmọ àjàwé ló ti mú kó wù mí ogun jojúmọ́ ló ti múlé wá sùn mí lọ èmi lọ́mọ agbókọ̀fà kọ́ máa gbó méjì ọ̀fà méjì ẹni oníkòyí bá ta lọ́fà tí ọ̀bà kú orí olúwa rẹ̀ awówó lọ bí iṣu Ọ̀yọ́ ni wá òjò pàṣẹkẹrẹ mọ́dé ọmọ Àtìbà ọmọ kú ọmọ àrùn ọmọ òfò ọmọ àdánù ọmọ tí kú ọ̀gbọ̀lọ̀ pa ọmọ tó fún ọ̀gbọ̀lọ̀ ṣe ọmọ tádàánú ọ̀gbọ̀lọ̀ ṣe. Bàbá mi mo kí yín o ká tó lọ ẹ má bínú ẹ má ti lọ ẹ jẹ́ kí n gbọ́ orin tí mò ń gbọ́ ẹ jẹ́ ká gbọ́ tán ká tó wá ṣe kí ni o ká tó lọ. Ọba wa ẹ̀yà Ajákúnlẹ̀ fọ́ba tuntun. Àkànní Àpẹ́lóyè máa ń bọ̀. Béèrè jẹ́ o, Ajákúnlẹ̀ fọ́ba tuntun. Lálẹ́ lórí ọba wa. Ajákúnlẹ̀ fọ́ba tuntun. Àpẹ́lóyè máa ń bọ̀. Béèrè jẹ́ o, Ajákúnlẹ̀ fọ́ba tuntun. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè lọ́ba yípa lọ́ba tuntun nínú Ọ̀yọ́ bí. Ọmọ Àtìbà lẹ́wọ̀n sí ilé wọn sọ́ọ̀rùn. Ọmọ pàtàkì tí òkè àtẹ̀sọ́ bàbá gbẹ́dẹ́gẹ́ sí. Ọmọ ìdènà kú kí wọ́n sàmọ́ sàkúrú. Ọmọ àṣẹ́pọ̀ nínú iye ọmọ ọjọ́ bẹ̀rẹ̀ ìjókòó. Jáde nínú iye ọmọ ọlọ́jọ́ bẹ̀. Ìjọ nìyí, ará ilé ayé fẹ́ tọ̀ bá. Àkàndé ẹlẹ́wùẹ́ tù ọba tó tóbi aróyè àrẹ̀dọ̀ àtọ́ba tẹ̀lẹ̀ kó tó wá ìjọba Àkàndé koríko ọ̀tá yìí bàbá rẹ̀ ṣe ó dúró gbangba lójú àbátọ̀ ọmọ Abíọ́dún onílé àrùn koríko ọ̀tá yìí bàbá rẹ̀ ṣe torí orí lóko ya tó torílẹ̀ nílé ra o orí náà lókè màgbó tó torílẹ̀ gbogbo orí ló bá kàn ní tó ìjọba láyà àwọn bàbá tó bí ọmọ gbogbo. Àgbékẹ́mọ̀ súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je. Mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà. Bọ́ba mọ̀ba àpamí àrọ́bà fílọ̀ bá ta. Ọba mọ̀pamí ọba ní ìparun mi. Kábíyèsí ọba tó tọba lè bí ó ṣe. Ọba bíi Bọ́lá ọmọ ìyàdá Yẹ̀dá ọmọ kíkọ ọ̀run ló mú bàbá láwùwò. Tákátáká ló jiyàn dáadáa. Ọmọ jagunjagun lágùrè. Àtèrè èèyàn ní sọ pé yàn dákú. Yẹ̀dá òkú ọ̀rọ̀ ìyọ́rẹ̀ èsì mẹ́nẹ́. Ló mú àgbòkò lábójú pa. Oko ní ìhòòkò láwọn yàrá àbòdò láàrin ìhòòkò. Kábíyèsí ẹgbòkè olúgbogbo ti gbòòrò. Ẹgbòkè àwọn àgbà kan àgbà kan. Èdè fọmọ owó sóde sọrùn wọn. Ọmọ owó jẹjẹjẹ odò kẹmẹ. Tàbí ìgbọ́dá kan ní òní kéde kú mo ti lójú ọ̀la lójú rẹ̀. Ó ti dára kò ní ìbànújẹ́ mọ́ lọ́wọ́. Wọ́n bá sùn wọ́n lágbére fún yín pé ó dọ̀la.